I've been on Google, but I'm even more overwhelmed, man. How's it looking? I just don't know where. I don't know where. Tó bá jẹ́ pé Nàìjíríà nìyẹn ń gba gbogbo orú bí bye on your own. Èmi yàn fẹ́ máa bọ́ lójoojúmọ́. Èèyàn á máa kẹ́mi sókè ní on a daily basis. But yet, this is how life is meant to be. To be able to travel without the scared, without being worried, without being, thinking that somebody will kidnap you. These are all where farmers live. Back to the left, to the right, you can see that they are all farmland. Farmland where people crop, people rear animals. But when we talk about all these in Nigeria, many Nigerians continue to think that we do not know what we are saying. Nigeria was designed to fail. That is the purpose of the design of Nigeria. It was not designed to support any Nigerians at all. It is only supporting the international community. And this is why we are saying to our people, it is time now that we think fast so that we can get the hell out of this mess. So, ẹ̀yin ọmọ Yorùbá, bí gbogbo òkè ògùn tí à ń pariwo pé ká fọbẹ̀ mọ́ ní kíákíá kí a lè padà sóko, because àgbẹ̀ kò gbọ́dọ̀ máa sọ́fà, ìyà ò gbọ́dọ̀ máa jẹ àgbẹ̀. Àgbẹ̀ máa ń lówó ni, àgbẹ̀ ò kì í ṣẹni tí kò lówó lọ́wọ́, àgbẹ̀ láti máa lówó lọ́wọ́ ni. Gbogbo àgbáyé títí dé ibi tá à ń wò yìí, àwọn àgbẹ̀ lọ́ba, òun la máa ń sọ, àgbẹ̀ lọ́ba, àgbẹ̀ máa ń lówó lọ́wọ́ nítorí pé iṣẹ́ tó ń ṣe kò ń ṣiṣẹ́ kékeré rárá. Now ẹ̀wẹ̀ tó ń jọ́gì bọ̀ yìí nísìn, ṣé bó ṣe láti rí kọ́ nìyẹn nílẹ̀ Yorùbá náà? Ẹni tó fẹ́ jog kò gbọ́dọ̀ máa bẹ̀rù pé èèyàn kan máa jí òun gbé. Ẹni tó ń drive kò gbọ́dọ̀ máa bẹ̀rù. Ẹni tó ń gun kẹ̀kẹ́, ẹni tó ń gbé lọ́bì kan. Gbogbo ilé ìlà ṣe ń sọ fẹ́yìn ọmọ Yorùbá pé kí là ń rí mú nínú Nàìjíríà? Gbogbo inú igbó wa pátá làwọn Fúlàní jókòó sí tí wọ́n ń gbádùn ayé wọn, tó wá dẹ́rù bà wá, tó ń jí wa gbé. Ìyẹn lolóyè Ìgbòho ṣe ní ká tún jọ ká sọ fún gbogbo àwọn kábíyèsí kó fún wa láyè káwọn ọmọ wọnú igbó. Inú igbó là ń sọ o, láti lè ṣe kíni, láti lè lé gbogbo Fúlàní tó ń yọ wá lẹ́nu, tó ń dà wá láàmú, tí wọ́n jẹ́ káwọn òbí wa, àwọn bàbá wa, àwọn ìyá wa kó lọ sóko bí a ti ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní gbogbo òkè ògùn. Nítorí pé kíni, àsìkò tá a wà yìí, àsìkò tó yẹ káwọn àgbẹ̀ kó padà sínú oko láti máa gbìn nǹkan, àmọ́ ẹ̀rù ń bá gbogbo wọn. Wọ́n náà wọ́n lè padà sóko. Wọ́n ní nítorí pé kíni, oko táwọn bá lọ, àwọn Fúlàní ń jí wọn gbé, wọ́n ń gba ransom, wọ́n tún wá ń pa wọn. Gbogbo àwọn àgbẹ̀ tó ń bẹ ní ibi táwa wà yìí tó ń pè ní UK, ẹ rí i pé gbogbo wọn ní ilé tó ń gbé yìí, gbogbo wọn pátápátá ni wọ́n gbádùn iṣẹ́ àgbẹ̀ wọn, tó ń tọ́jú ọmọ, tó ń tọ́jú ara. Kí ló wá dé títí wọ́n rí bẹ́ẹ̀? Ìdí tó ṣe rí bẹ́ẹ̀ ni pé àwọn Fúlàní tó lọ kó wá, ìyẹn Buhari láti Sahel, tó ní kí gbogbo wọn máa bọ̀ kájọ máa wá gbé nínú Nàìjíríà. So gbogbo eléyìí ò lè work. At the roundabout, turn left. Enough is then enough. At the roundabout, turn right. Àfẹ́ ṣe mọ́ pẹ̀lú Nàìjíríà. Gbogbo ibi tá à ń gbà yìí nísìn, tó ń gbé wa gbà yìí, àwọn ìjà ṣe ń pariwo Yorùbá nation now. Kò ń ṣọ̀rọ̀ regional, kò ń ṣọ̀rọ̀ restructure. Bẹ́ẹ̀ bá ṣe regional, inú Nàìjíríà náà lẹ ṣì máa wà. Gbogbo ibi tẹ́ ń wò yìí, gbogbo ilẹ̀ tẹ́ ń wò yìí, ká lè máa fi ṣírò pé gbogbo bẹ̀ báyìí náà ló ṣe wà lọ́dọ̀ tiwa. Àmọ́ àwọn Fúlàní ò jẹ́ ká jàǹfààní ẹ̀. Wọ́n ti pa economy Nàìjíríà, wọ́n pa economy ilẹ̀ Yorùbá. Gbogbo iṣẹ́ pátápátá tí wọ́n ṣe kalẹ̀ fún ọ̀nà wa, òun ni wọ́n fi ń ṣe ọrọ̀ ajé. Wọ́n wá tún sọ fún gbogbo wa pé ẹ jẹ́ ká dìde, ká sọ̀pọ́tì bàbá Akíntóyè, ká sọ̀pọ́tì olóyè Ìgbòho ọmọ Adéyẹmọ. Yorùbá nation, no going back. Yorùbá nation for life. At the roundabout, turn right on Blanche Lane.
again, this is how we will leave it this morning on Koikimedia, bringing the world closer to your doorstep.